Audio Jungle. Ẹ kú dédé àsìkò yìí ní gbogbo ibi tí ẹ bá ti láǹfààní láti máa gbọ́ wa láti máa wà ní ìkànnì amóhùnmáwòrán BGI TV. Ìròyìn àpapọ̀ ló ń dé sétí gbọ̀nyín ká tó mú ìròyìn àpapọ̀ náà wá sí etí gbọ̀nyín lẹ́kùnrẹ́rẹ́ ṣáájú ẹ gbọ́ kókó inú ìròyìn náà. Aṣòfin kan ló ti pè fún títúmọ̀ orin orílẹ̀-èdè Nàìjíríà sí èdè àbínibí ní orílẹ̀-èdè Nàìjíríà. Àgbáríjọ àwọn òṣìṣẹ́ NLC ni wọ́n ti gbé igi dínà pọ̀pọ̀ ṣinṣin ìsàmìsí àyájọ́ àwọn òṣìṣẹ́ lórílẹ̀-èdè Nàìjíríà. Àjọ EFCC ni wọ́n ti pagi ìkìlọ̀ fún àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà láti ṣọ́ra nípa ti ìwà ojúkòkòrò. Ìgbìmọ̀ ẹ̀sìn Ìsìláàmù ni wọ́n ti ń pè fún òpin sí ìjà èyí tí ó ń wáyé ní ìlú mẹ́ta ní ìpínlẹ̀ Ọ̀ṣun. Wọ́n ti sọ bí ọwọ́ ṣe bá àwọn afurasí mẹ́ta tí wọ́n ń lọ́wọ́ sí ìwà káràkátà ẹ̀yà ara ọmọ ènìyàn ní ìpínlẹ̀ Ògùn. Lẹ́ka ìròyìn eré ìdárayá, ikọ̀ agbábọ́ọ̀lù Remo Stars ni wọ́n ti jáwé olúborí láti gba ife ẹ̀yẹ ìdíje líìgì orílẹ̀-èdè Nàìjíríà. Ìròyìn àpapọ̀ náà rèé lẹ́kùnrẹ́rẹ́. Ẹ má gbàgbé láti darapọ̀ mọ́ wa lójú òpó ìkànnì abánidọ́rẹ̀ẹ́ wa Facebook gbàgede ìmọ̀ with Aláwìyé Adébáyọ̀, lórí Instagram gbàgede ìmọ̀ _22, lórí YouTube bàbá gbàgede ìmọ̀ nàìjẹ́ lórí YouTube. Àyè ṣí sílẹ̀ fún ìpolówó ọjà níkànnì amóhùnmáwòrán BGI TV. Ìròyìn àpapọ̀ náà rèé lẹ́kùnrẹ́rẹ́. Samuel Owóyẹmí ní orúkọ tèmi. Ọ̀kan lára àwọn ọmọ ilé ìgbìmọ̀ aṣojú-ṣòfin orílẹ̀-èdè Nàìjíríà Alhaji Audu Lawyer ni ó ti rọ àwọn ẹ̀yà lọ́lọ́kọ̀ òjọ̀kan lórílẹ̀-èdè Nàìjíríà láti túmọ̀ orin orílẹ̀-èdè Nàìjíríà sí èdè àbínibí wọn láti máa bu omi rin ìdàgbàsókè ní orílẹ̀-èdè Nàìjíríà. Lawyer yìí ẹni tí ó sọ ilé ìdí mímọ̀ níbi tí ó ti ṣe ẹ̀rí àjọ̀dún kan èyí tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ àṣà ní ìpínlẹ̀ Taraba. Níbẹ̀ ni ó ti sọ di mọ̀ pé títúmọ̀ orin orílẹ̀-èdè Nàìjíríà sí èdè oníkálukú ni yóò máa bomi rin ọ̀rọ̀ àgbọ́yé àti ìṣọ̀kan lórílẹ̀-èdè Nàìjíríà. Ó wá rọ gbogbo àwọn ẹ̀yà lọ́lọ́kọ̀ òjọ̀kan lórílẹ̀-èdè Nàìjíríà láti wo àwòkọ́ṣe rere nípa ti ẹ̀yà Yandang èyí tí wọ́n máa ń kan orin orí tiwọn ní èdè àbínibí wọn. Bákan náà ló ṣe ìlérí fún àwọn ọ̀dọ́ láti rí i pé wọ́n rí iṣẹ́ ní ìpele ti ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà. Bákan náà ló rọ̀ wọ́n láti lọ fi orúkọ sílẹ̀ fún ètò ìgbaniwọlé ti iléeṣẹ́ ọmọ ológun èyí tí ó ń lọ lórílẹ̀-èdè Nàìjíríà. Bákan náà ó wá fi àkótán dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn èèyàn wọ̀nyí bí wọ́n ṣe gbùdùgbùdù méje yàyà mẹ́fà lásìkò ètò ìdìbò ọdún 2023. Bákan náà ló wá rọ gbogbo wọn lọ́lọ́kọ̀ òjọ̀kan ní pé kí wọ́n máa gbé ní àlàáfíà àti ìrẹ́pọ̀ fún ọjọ́ iwájú. Àgbáríjọ àwọn òṣìṣẹ́ ní orílẹ̀-èdè Nàìjíríà ni wọ́n ti wọ́gi lé pọ̀pọ̀ ṣinṣin ọdún èyí tí í ṣe àyájọ́ àwọn òṣìṣẹ́ ní orílẹ̀-èdè Nàìjíríà ní ìpínlẹ̀ Rivers àti ní ìpínlẹ̀ Edo. Gẹ́gẹ́ bí wọ́n ti sọ di mọ̀ wípé ìgbésẹ̀ pàjáwìrì tí wọ́n kéde ní ìpínlẹ̀ Rivers ní ògbégi dínà ti ìpínlẹ̀ Rivers nígbà tí àwọn nǹkan bíi ọ̀rọ̀ òṣèlú àti làásìgbò ìkọlù tó ń wáyé ní ìpínlẹ̀ Edo ni wọ́n fi wọ́gi lé ìgbésẹ̀ náà ní ìpínlẹ̀ Edo. Eléyìí ló jẹyọ gẹ́gẹ́ bí ẹni àwọn ìgbìmọ̀ ìṣàkóso ẹgbẹ́ NLC ti ṣe pa láṣẹ fún gbogbo àwọn ọmọ ẹgbẹ́ tí wọ́n jẹ́ òṣìṣẹ́ ní ìpínlẹ̀ Rivers àti ní ìpínlẹ̀ Edo wípé àwọn máa rọ̀ wọ́n wípé kí wọ́n má kópa níbi pọ̀pọ̀ ṣinṣin ọdún àyájọ́ àwọn òṣìṣẹ́ ní orílẹ̀-èdè Nàìjíríà. Bákan náà ni wọ́n wá sọ di mímọ̀ wípé gbogbo àwọn nǹkan wọ̀nyí ni àwọn fẹ́ jẹ́ kí wọ́n wá ojútùú sí ní ìpínlẹ̀ méjèèjì kó tó di wípé àwọn lè máa fi ìdùnnú àti ayọ̀ ṣe àwọn kankan ní orílẹ̀-èdè Nàìjíríà. Àjọ tí ń gbógun ti ẹni bá ṣe owó ìlú ní ìṣekúṣe lórílẹ̀-èdè Nàìjíríà EFCC ni wọ́n ti pagi ìkìlọ̀ fún gbogbo àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà láti ṣọ́ra fún ìwà ohun tí ó ní ṣe pẹ̀lú ojú kòkòrò àti àwọn ìwà mìíràn bí ìkánjú láti ní owó. Gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ di mímọ̀ nínú ọ̀rọ̀ èyí tí wọ́n fi sí ojú òpó abẹ́yẹfò Twitter X wọn lọ́jọ́ àbámẹ́ta Saturday. Níbẹ̀ ni wọ́n ti pagi ìkìlọ̀ pé tí wọ́n bá nífẹ̀ẹ́ owó púpọ̀ jù ní àwọn ojú òpó tí wọ́n fi ń lù wọ́n ní jìbìtì náà
yóò máa wá láti máa ní ìfẹ́ wọn. Wọ́n sọ eléyìí wípé àwọn ènìyàn mìíràn ni wọ́n tún ṣe ìpalẹ̀mọ́ láti mú nǹkan bí ojú òpó síbẹ̀sẹ̀ wá sí orílẹ̀-èdè Nàìjíríà nígbà tí àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ni wọ́n nífẹ̀ẹ́ owó púpọ̀. Wọ́n sọ eléyìí di mímọ̀ lọ́jọ́ Ẹtì Friday níbi tí wọ́n ti ṣí ìwé ìrántí kan bí ilé ẹjọ́ gíga lórílẹ̀-èdè Nàìjíríà ní ìlú Àbújá ṣe kéde wípé kí wọ́n lọ fi ọwọ́ òfin gbé gbogbo àwọn ènìyàn tí wọ́n ṣe agbátẹrù fún ojú òpó iléeṣẹ́ síbẹ̀sì gẹ́gẹ́ bí wọ́n ti wá sọ di mọ̀ ní àná òde yìí wípé gbogbo ohun tí ó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ìgbésẹ̀ ni àwọn ti ń gbé lásìkò yìí láti rí ọwọ́ tó gbogbo àwọn arábì yìí. Bákan náà ni wọ́n sọ di mímọ̀ wípé ibi tí àwọn arábì ń fi orí pamọ́ sí ní ìpínlẹ̀ Èkó àti nípínlẹ̀ Ògùn ni wọ́n ti júbà ìgboro láti ibẹ̀. Ìgbìmọ̀ àwọn oníwàásù ti ìlànà ẹ̀sìn Islam pẹ̀lú àjọṣepọ̀ iléeṣẹ́ gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun àti àjọ kan ni wọ́n ti ké sí gbogbo àwọn èèyàn ní ìlú Ìfọ̀n, Ìlóbù àti Erin Ọ̀ṣun láti fi ààyè gba àlàáfíà kí wọ́n sì gbé igi dínà ìwà ọ̀dàlúrú àbí ìtẹ̀jẹ̀ sílẹ̀ ní ìlú mẹ́tẹ̀ẹ̀ta náà. Eléyìí ló jẹyọ nínú àtẹ̀jáde èyí tí wọ́n fi léde láti fi dá sí ọ̀rọ̀ làásìgbò tí ó ń wáyé ní ìpínlẹ̀ mẹ́tẹ̀ẹ̀ta náà. Gẹ́gẹ́ bí wọ́n ti ṣe sọ di mọ̀ ní ìlú Òṣogbo ní àná òde yìí ni ẹni tí ń ṣe adarí ẹgbẹ́ náà Imam Abdullahi Ọlọ́runlómọèrè ti ṣe sọ di mímọ̀ nínú ọ̀rọ̀ rẹ̀ wípé gbogbo àwọn nǹkan tí àwọn ń ṣe lásìkò yìí òun láti rìn ní ìlànà àlàáfíà nípa ti ìlànà mùsùlùmí àti àwọn nǹkan mìíràn lórílẹ̀‐èdè Nàìjíríà. Gẹ́gẹ́ bí ẹni tí ń ṣojú fún gómìnà tí ṣe wà níbi ìpàdé náà ní àná ni ó ti sọ di mímọ̀ lórúkọ gómìnà Adeleke wípé gómìnà ni ó sì ń fi ara jìn láti fi ojú àwọn ènìyàn tí wọ́n lọ́wọ́ sí làásìgbò náà láti fi mú wọn kàtà òfin. Bákan náà ni ó sọ di mímọ̀ pé gómìnà ẹni tí ó jẹ́ gómìnà Adeleke ni ó sì ń wá gbogbo ọ̀nà láti rí pé àlàáfíà jọba láàrin ìlú. Iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn ni wọ́n ti sọ di mímọ̀ wípé ọwọ́ ti bá àwọn afurasí mẹ́ta tí orúkọ wọn jẹ́ Sunday Akíntóbi, Ọládìméjì Ọláníran àti Isaiah Tìjání látàrí wípé wọ́n lọ́wọ́ sí ìwà rírà àti títà ẹ̀yà ara ọmọ ènìyàn ní ìlú Abẹ́òkúta tí ń ṣe olúìlú ìpínlẹ̀ Ògùn. Ẹni tí ń ṣe alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn Ọmọlọ́lá Òdútọ́lá ló sọ eléyìí di mímọ̀ nínú àtẹ̀jáde tó fi léde wípé àwọn mẹ́tẹ̀ẹ̀ta wọ̀nyí ni ọwọ́ bà lọ́jọ́ 22 oṣù tí a wà yìí nìkan bí aago 8 alẹ́ nígbà tí wọ́n ṣe ìkọlù sí ọ̀dọ̀ ẹnìkan tí orúkọ rẹ̀ ń jẹ́ Akíntóbi, ẹni tí wọ́n kọ́kọ́ rí ọwọ́ tó ń gbé ní ìlú Ìtòkú ní ìlú Abẹ́òkúta kó tó di wípé ó nàka sí àwọn méjì mìíràn tí ọwọ́ bà. Agbẹnusọ wa sọ di mímọ̀ sí ìwájú wípé nígbà tí wọ́n ṣe àbẹ̀wò sí ilé àwọn méjì tó kù ni wọ́n rí pé oríṣiríṣi ẹ̀yà ara ọmọ ènìyàn tó fi mọ́ egungun gbígbẹ ni wọ́n rí níbi tí wọ́n fi orí pamọ́ sí tí wọ́n sì ṣe bí ẹni wípé ibẹ̀ náà ló jẹ́ ilé ìjọsìn Kérúbù and Seraphim ní ìlú Kọ́bápẹ́ ní ojú ọ̀nà Abiola Way ní ìlú Abẹ́òkúta. Wọ́n wá sọ di mímọ̀ pé wọ́n ti pa á láṣẹ láti tarí ọ̀rọ̀ ẹ̀sùn náà lọ sí ẹ̀ka tí ń rí sí ìwà ọ̀daràn nígbà tí wọ́n rọ àwọn ará ìlú láti máa gbégi dínà irúfẹ́ ìwà yìí. Lẹ́ka ìròyìn eré ìdárayá, ikọ̀ agbábọ́ọ̀lù Remo Stars ni wọ́n ti jẹ́ aláṣeyọrí látàrí bí wọ́n ṣe gbé ife ẹ̀yẹ ìdíje líìgì orílẹ̀-èdè Nàìjíríà ti ọdún 2024-2025 lé wọn lọ́wọ́. Ikọ̀ agbábọ́ọ̀lù Remo Stars ni wọ́n gba ife ẹ̀yẹ náà lẹ́yìn tí wọ́n jáwé olúborí nígbà tí wọ́n na ikọ̀ agbábọ́ọ̀lù Niger Tornadoes ní pápá ìṣeré Remo ní ìlú Ìkẹ́nnẹ́ ní ọjọ́ àìkú Sunday àná. Ọlámilékan Adédayọ̀ ló gbá góòlù kan ṣoṣo náà wọlé nígbàtí ikọ̀ agbábọ́ọ̀lù Remo Stars jáwé olúborí. Délẹ̀ ní eléyìí ni ó tún fi ìtàn balẹ̀ gẹ́gẹ́ bí ikọ̀ agbábọ́ọ̀lù aládàáni tí yóò kọ́kọ́ gba irúfẹ́ ìdíje náà lẹ́yìn ikọ̀ agbábọ́ọ̀lù kan tí wọ́n pè ní Udoji United ní ọdún 1996. Bákan náà ìgbà àkọ́kọ́ rèé tí irúfẹ́ ẹ̀yẹ yìí àmì ẹ̀yẹ yìí yóò máa ṣe bẹ́ẹ̀ wá sí ilẹ̀ Yorùbá gẹ́gẹ́ bí wọ́n ti ṣe sọ di mímọ̀ nínú ọ̀rọ̀ wọn wípé Julius Berger ló gbà á ní ọdún gbọ̀rọ̀ sẹ́yìn. Ikọ̀ agbábọ́ọ̀lù Remo Stars ni wọ́n ní àmì méjìdínláàádọ́rin lọ́wọ́ báyìí lẹ́yìn ìfẹsẹ̀wọnsẹ̀ 25 tí wọ́n ti gbá sẹ́yìn nígbà tí ikọ̀ agbábọ́ọ̀lù Rivers United wà ní ipò kejì. Fídíò tí mo rèé fún ìròyìn àpapọ̀ láti ìkànnì amóhùnmáwòrán BGI TV ká tó máa
lọ ẹ má gbàgbé láti darapọ̀ mọ́ wa lójú òpó ìkànnì abánidọ́rẹ̀ẹ́ wa Facebook gbàgede ìmọ̀ with Aláwìyé Adébáyọ̀, lórí Instagram gbàgede ìmọ̀_22, lórí YouTube bàbá gbàgede ìmọ̀ là ń jẹ́ lórí YouTube. Àyè ṣí sílẹ̀ fún ìpolówó ọjà níkànnì amóhùnmáwòrán BGI TV. Ìròyìn àpapọ̀ náà kò ní jù báyìí lọ. Samuel Owóyẹmí ló ti mú ìròyìn àpapọ̀ náà wá sí etí ìgbọ̀nyín. Ẹ ṣé bí ẹ ti ń tẹ́tí gbọ́ wa, ẹ ṣé bí ẹ ti ń wò wá. Àwa láwọn máa ṣe nǹkan ní ṣe wá o. Ire o, ire kàtí. Audio Jungle.